àfi tí Ìbà Gani Adams tó jẹ́ olórí fún gbogbo àwọn ẹgbẹ́ OPC ní orílẹ̀-èdè Nàìjíríà bá tọrọ àforíjì lọ́wọ́ mi kí n tó lè dáríjì yìí. Alága ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló nàka sí Ìbà Gani Adams bẹ́ẹ̀. Nǹkan kò dúró re lẹ́gbẹ́ Oòduà People's Congress OPC báyìí lábẹ́ Ìbà Gani Adams. Èyí kò ṣẹ̀yìn bí Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá olóyè Ìbà Gani Adams àti ìgbìmọ̀ tó ga jù lẹ́gbẹ́ náà ṣe fi ẹ̀sùn kan àwọn alága ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n gba òbítíbitì owó mílíọ̀nù náírà lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ọkọ̀ Land Cruiser. Èyí tí wọ́n ní iye owó náà ló tó mílíọ̀nù márùndínlógójì náírà àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Land Cruiser. Èyí tó mú kí ẹgbẹ́ náà yọ alága rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Aládéṣẹwà tí wọ́n sì fi Adéyẹmí Abọ́dẹrìn tí wọ́n fi rọ́pò rẹ̀. Àmọ́ ṣá o, alága ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Rótìmí Olúmọ ó ní òun àti àwọn ọmọlẹ́yìn òun ní ìpínlẹ̀ náà wọ́n ti pín gààrí àwọn òṣìṣẹ́ lábẹ́ Ìbà Gani Adams mọ́ báyìí nítorí pé kò ní ìgbọ́kànlé nínú àwọn àti wípé ó ń parọ́ nǹkan tí àwọn ò ṣe mọ́ àwọn. Rótìmí Olúmọ ṣàlàyé pé ẹ̀sùn tí wọ́n fi kan òun pé òun gba owó lọ́wọ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó rí kọjá ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ló ó jẹ́ irọ́ ó sì kùnà láti lè sọ bẹ́ẹ̀ sí òun torí wípé òun ò sẹ́sọ orú ẹ̀ ṣòro. Rótìmí Olúmọ tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ó dìgbà tí Ìbà Gani Adams tó bá túbá lọ́wọ́ òun torí wípé ó ti pe ṣoṣo ó sì dandan kó rí ṣoṣo. Ó ní ẹ̀ẹ̀mejì ni wọ́n fi ẹ̀sùn yìí kàn mí tí mo sì búra lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ wípé ẹni tó bá dalẹ̀ kí ilẹ̀ ó mu. Ó ní nígbà tí òun àti àwọn ọmọlẹ́yìn òun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n rí ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn fi ẹnu kò wípé kí àwọn yẹ̀bá ná fún Ìbà Gani Adams kó fi lè ní ìgbọ́kànlé tó tọ́ nínú àwọn. Ó ní mo rò wípé ìbúra ní òṣùwọ̀n ẹni tó bá dalẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ní kí n búra. Ìgbàgbọ́ wa ni wípé ẹni tó bá búra èké kí ilẹ̀ ó mu. Ó ní mo búra lákọ̀ọ́kọ́ nígbà tó tún tó bí ọ̀sẹ̀ kejì ọ̀gá tún pè mí wọ́n tún gbé ìbúra míì kalẹ̀ mo tún ṣe ìbúra ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Gbogbo bí ọ̀rọ̀ náà ṣe ń lọ ni mò ń fi ń tú àwọn ọmọ lẹ́yìn mi létí. Rótìmí Olúmọ tó jẹ́ alága fún ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní èmi àti àwọn ọmọlẹ́yìn mi afẹnukò wípé ohun tó bá lè mú kí Ọ̀túnba Gani Adams kó lè ṣeyèméjì nínú mi nípa ẹgbẹ́ OPC ó yẹ káyẹ̀bá fún un. Rótìmí Olúmọ sọ síwájú sí wípé ọ̀sẹ̀ mẹ́rin ni Gani Adams ní kí àwọn ìgbìmọ̀ kí wọ́n fi ṣe ìwádìí mi. Àwa náà sì tún fún wọn ní ọ̀sẹ̀ mẹ́rin míì kún wípé kí wọ́n fi gbé èsì ìwádìí wọn jáde ṣùgbọ́n títí di àsìkò yìí wọn ò sọ ohunkóhun. Ó ṣàlàyé pé Ọ̀túnba Gani Adams kò bá jáde láti sọ ibi tó ti rí mi tí mo ti gba owó lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń parọ́ mọ́ mi pé mo gbà ṣùgbọ́n láláì jáde síta kó lè sọ eléyìí èmi àti ẹ̀ á ti pín gààrí. Olúmọ wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ náà wáyé pẹ̀lú àfọwọ́sowọ́papọ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn òun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn akọ̀ròyìn wa wọ́n gbìyànjú láti kàn sí Ìbà Gani Adams wípé kó sọ tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò gbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀ ni agbẹnusọ rẹ̀ kò fún àwọn láàyè láti lè bá a sọ̀rọ̀. Ó sì sọ wípé àwọn ò sí nítòsí. Èmi àti Gani Adams a kò wà ní ìrẹ́pọ̀ mọ́ torí wípé ó ń parọ́ mọ́ mi. Alága ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀.